máa kú ìsinmi òpin ọ̀sẹ̀ yóò dára fún wa lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ sátidé àbámẹ́ta tó kẹ́yìn sí ọ̀sẹ̀, ọjọ́ kẹtàlá nínú oṣù kìíní ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn fún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọmọye tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìbò àwọn ààrẹ yìí tó wáyé nínú oṣù kejì ọdún tó kọjá àti 2023, Atiku Abubakar, bàbá òun ló ti sọ di mímọ̀ wípé bí náà ò bá tán lórí ẹ̀jẹ̀ kì í tán lè kan o, ẹni bá ń wá nǹkan kì í sùn, wípé tí ó bá fi dọdún 2027 òun lòun yóò léwájú o nínú àwọn ẹgbẹ́ èyí tó darapọ̀ ní ọ̀kan ṣoṣo láti díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún, àti wípé òun ṣetán láti gba orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú òtútù ọ̀fìnkìn èyí tó mú orílẹ̀-èdè Nàìjíríà àti ètò ọrọ̀ ajé rẹ̀ lọ́wọ́ báyìí. Ààrẹ ọ̀hún eléyìí tó ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí tó tún díje dupò ààrẹ eyín Atiku Abubakar ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ nínú ọ̀rọ̀ ìkíni kú oríire èyí tó kí àwọn gómìnà tẹgbẹ́ òṣèlú PDP èyí tó jáwé olúborí o nínú ẹjọ́ èyí tílé ẹjọ́ gíga jù lórílẹ̀-èdè yìí tí wọ́n dẹ́ lánàá o, níbi tí a ti rí àwọn ìpínlẹ̀ mẹ́fà kan èyí tí wọ́n ti dá ẹjọ́ ọ̀hún tó sì jẹ́ wípé àwọn tí ọ̀rọ̀ ọ̀hún tó ṣe lóore Atiku Abubakar ó kí wọn kú oríire o tó sì gbà wọ́n ní ọ̀rọ̀ ìyànjú kí wọ́n rí ìjáwé olúborí wọn nínú ilé ẹjọ́ náà àti nínú ìdájọ́ ọ̀hún gẹ́gẹ́ bí ìpèníjà láti mú ọ̀nà àbáyọ àti ìdàgbàsókè bá àwọn ìpínlẹ̀ wọn. Atiku Abubakar ní lọ́dún 2027 òun ṣetán o láti jáde lẹ́ẹ̀kan sí díje dupò ààrẹ tó sì dá àwọn lójú gbangba wípé òun yóò jẹ́ olúborí. Níbẹ̀ náà ló ti gbé òṣùbà káre fún àwọn ẹ̀ka ètò ìdájọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú bí wọ́n ṣe ṣe dáadáa tí wọ́n sì dá ẹjọ́ ọ̀hún bó ti tó àti bó ti yẹ o. Ààrẹ ọ̀hún gbákejì ààrẹ ọ̀hún tẹ́lẹ̀ rí Atiku Abubakar kò ṣàì mẹ́nuba àwọn gómìnà ọ̀hún eléyìí tó jáwé olúborí o nínú ìdájọ́ ilé ẹjọ́ tó sì bẹ̀ wọ́n wípé kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n tún ṣe ohun tó tọ́ kí wọ́n sì ṣe ohun tó yẹ o fún àwọn olùgbé ìpínlẹ̀ wọn. Àwọn gómìnà tẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún èyí tí ẹjọ́ ṣe lóore lánàá nínú ilé ẹjọ́ Supreme èyí tó wáyé láwọn ìpínlẹ̀ mẹ́fà gbogbo, òun náà láti rí gómìnà Bala Muhammed èyí tí ṣe gómìnà ìpínlẹ̀ Bauchi, bákan náà Dauda Lawal eléyìí tí ṣe gómìnà ìpínlẹ̀ Zamfara, èyún bákan náà gómìnà Barrister Caleb Mutfwang èyí tí ṣe gómìnà ìpínlẹ̀ Plateau, àti gómìnà Paito Una gómìnà ìpínlẹ̀ Akwa Ibom, kò ṣàìkí gómìnà ìpínlẹ̀ Kano eléyìí tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú NNPP wípé gbogbo wọn pátá lòun kí kú oríire o bí wọ́n ṣe já olúborí tí ẹjọ́ ọ̀hún tó gbè wọ́n nínú ẹjọ́ èyí tó wáyé láti ilé ẹjọ́ Supreme èyí tí wọ́n dá lánàá o. Ó ní ní báyìí iṣẹ́ ti jẹ́ ọmọ aláṣẹ jẹ o, òwò rí ọmọ aláṣẹ là, kí wọ́n rí dájú pé ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ṣe dáadáa láwọn ìpínlẹ̀ wọn kí wọ́n sì ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ lásìkò èyí tó tọ́ ní àwọn ìpínlẹ̀ ọ̀hún. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu òun ló ti sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí ó ti di àpérò fún ọmọ ẹríwò wípé àìláṣọ lọ́rùn pàkánì o. Ó ní àjọṣepọ̀ tó ń bẹ láàrin orílẹ̀-èdè wa Nàìjíríà àti orílẹ̀-èdè France ó ní kò gbọdọ̀ dáwọ́ dúró, ó yẹ kó máa tẹ̀síwájú ní pàápàá jù ní abala ètò eléyìí tó rí sí ọ̀rọ̀ èyí tó ní ṣe ohun gbogbo pẹ̀lú ètò ààbò lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ní àìláṣọ lọ́rùn pàkánì ó tó àpérò fún ọmọ ẹríwò Bọ́lá Ahmed Tinubu tó sọ̀rọ̀ ọ̀hún nílùú Àbújá lánàá lásìkò eléyìí tó ń nawọ́ kíkì rẹ̀
sí ẹni tó jẹ́ aṣojú orílẹ̀-èdè France sí orílẹ̀-èdè wa Nàìjíríà arábìnrin Emmanuela Blackman, èyí tó jẹ́ wípé kò ní pẹ́ kò ní jìnnà tóun náà yóò fi kúrò lórí ipò ọ̀hún fún ẹlòmíì. Níbẹ̀ ni Tinubu ló ti ń sọ ọ̀rọ̀ ìkíni kú oríire, ọ̀rọ̀ ìwúrí àti àwọn akitiyan èyí tí arábìnrin ọ̀hún tó ti wò lẹ́nu ìgbà tó ti ń bẹ lórí ipò náà gẹ́gẹ́ bí aṣojú àti ajẹ́lẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà sí orílẹ̀-èdè France. Ó ní tipẹ́tipẹ́ sẹ́yìn ní orílẹ̀-èdè France ni wọ́n ti ń ṣe dáadáa o, ni wọ́n ti ń nawọ́ ìbáṣepọ̀ èyí tó dánmọ́ràn pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jù tá a bá sọ̀rọ̀ lábala ètò ẹ̀kọ́, ètò ìlera àti ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé tó fi mọ́ àṣà àti ṣe o. Ó lámọ̀ lábala eléyìí tó di ètò ààbò mú, ó ní òun tún fẹ́ kí orílẹ̀-èdè France kí wọ́n nawọ́ ìbáṣepọ̀ tó dánmọ́ràn o, kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà láti kápá ètò ààbò èyí tó ti mẹ́hẹ ní orílẹ̀-èdè yìí. Tinubu ní ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún òun àti fún àwọn tí wọ́n jẹ́ olórí tí wọ́n di ipò kankan mú lórílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ àwọn gómìnà pẹ̀lú bí àwọn oníṣẹ́ ibi bí wọ́n ṣe ń ṣiṣẹ́ ibi o. Ààrẹ Tinubu wá rawọ́ ẹ̀bẹ̀ sí orílẹ̀-èdè France láti túbọ̀ ṣe àtìlẹ́yìn fún orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè jẹ́ àjàbọ́ lọ́wọ́ àwọn agbésùmọ̀mí oníṣẹ́ ibi èyí tí wọ́n mi lògbòlògbò àlàáfíà orílẹ̀-èdè yìí tí wọ́n jó lùsìmí o. Tinubu ní Emmanuela Blackman ó ní òun rọ̀ ò sí orílẹ̀-èdè France kó lè jíṣẹ́ wípé orílẹ̀-èdè Nàìjíríà ó nílò ìfọwọ́sowọ́pọ̀ orílẹ̀-èdè France lábala ètò ààbò ilẹ̀ yìí kó lè fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ni wọ́n ti kó àwọn méjì kan báyìí sí ọ̀tọ̀ láti kó wọn lọ ilé ẹjọ́ o lórí ẹ̀sùn ìdígunjalè àwọn ọmọ báwo ní àjàgbà lójú pópó tá a mọ̀ sí one chance, èyí tó jẹ́ pé ọwọ́ pálábá àwọn ó ségi o nínú ọdún tá a wà yìí. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá látẹnu alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin, èyí tó fi ọ̀rọ̀ ń léde sórí ìkànnì ayélujára X rẹ̀ lówùrọ̀ kùtùkùtù òní tí ṣọjọ́ Sátidé o. Òun ló sọ di mímọ̀ wípé àwọn ọmọ báwo ní àjàgbà ọ̀hún eléyìí tó jẹ́ pé agbègbè U-turn Abúlé Ẹ̀gbá síbi afárá Abúlé Ẹ̀gbá tí wọ́n pè ní Jubilee Bridge níbẹ̀ ni wọ́n ti ń ṣiṣẹ́ ọṣẹ́ ọ̀hún kó tó di pé ọwọ́ àjọ LASTMA ó tó àwọn oníṣẹ́ ibi náà nínú ọdún tá a wà yìí ní agbègbè U-turn pẹ̀lú ọkọ̀ kórópè kan èyí tí wọ́n fi ń ṣiṣẹ́ ibi wọn tí wọ́n yóò máa pèrò sọ́kọ̀ bí ẹni ire láláìmọ̀ wípé wọ́n ó já gbogbo owó òun dúkìá àwọn èrò inú ọkọ̀ tí wọ́n ó sì lé wọn sọ̀kalẹ̀ kó tó di wípé ọwọ́ àwọn LASTMA ó tó wọn tí àwọn LASTMA ọ̀hún tí wọ́n sì fa àwọn èèyàn méjì náà lé àwọn ọlọ́pàá tí ń bẹ ní agbègbè Ìpájà ní lọ́wọ́ ò wípé agbègbè Òkè Odò ní Ìpájà ni wọ́n fa àwọn afurasí ọ̀hún lé àwọn ọlọ́pàá agbègbè náà lọ́wọ́. Láti ìgbà náà làwọn ọlọ́pàá ò ní wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ eléyìí tí Benjamin gbé jáde. Ó ní àwọn ènìyàn ọ̀hún mẹ́ta ni wọ́n, ṣùgbọ́n kan ó na pápá bora o tí wọ́n sì ṣèlérí wípé ọwọ́ yóò tó òun. Àwọn méjì náà èyí tí wọ́n fi orúkọ wọn léde tí wọ́n ní wọn yóò máa kojú ilé ẹjọ́ tí yóò bá fi di ọjọ́ Ajé. Òun náà ni Jamiu Ọlálẹ́kan tí ṣe ní ọdún 29 31 years àti Òní Adéọlá ẹni ọdún 27 27 years ẹnì kẹta wọn òun ló ti na pápá bora o. Benjamin ní àwọn méjèèjì wọ̀nyí o tí yóò bá fi di ọjọ́ Ajé lẹ́yìn tí wọ́n ti parí ìwádìí lórí wọn o wọn yóò kó wọn tààràtà lọlé ẹjọ́ tí ilé ẹjọ́ yóò sì ṣe ìdájọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ lábẹ́ òfin lórí ẹ̀sùn ìdígunjalè one chance báwo ní àjàgbà eléyìí tí wọ́n yàn láàyò. Ó ní ọkọ̀ èyí tí wọ́n gbà lọ́wọ́ wọn ọwọ́ òfin wọ́n ti fi dèyí mọ́lẹ̀ ní ọgbà iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó. Ọwọ́ àwọn àjọ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo ló ti tẹ ọ̀gbẹ́ni afurasí oníṣẹ́ ibi àjọmọ̀gbé kan ò eléyìí tó ń ṣe bí ẹni rè ẹni ọ̀hún eléyìí tí wọn kò fi orúkọ rẹ̀ léde. Òun ni wọ́n ní ó jí ọmọ obìnrin ọmọ ọdún 8 gbé o sínú àpò lérògbà wípé ó jọ àwọn iron condemn èyí tí máa ń ṣa ìdọ̀tí ṣa irin àti àwọn àjákù korobá ní àdúgbò láláìmọ̀ wípé
ẹni ibi tí ń pọnmọ iléèwé ni arákùnrin náà o. Arákùnrin ọ̀hún eléyìí tí wọ́n ló jí ọmọ ọdún 8 gbé, òun ni wọ́n ní bó ti gbé ọmọ ọ̀hún sínú àpò ṣaka rẹ̀ tó sì gbó kẹ́yìn gẹ́gẹ́ bí àwọn ìdọ̀tí lérò gbàdúgbò ló ń bẹ nínú àpò náà. Wọ́n ní ìyá ọmọdébìnrin ọmọ ọdún 8 yìí ń ló kófìrí ohun tó ṣe wúrúwúrú nínú àpò arákùnrin náà tó sì pariwo lé kó tó di wípé àwọn nínú ire ní àdúgbò náà wọ́n tẹ́wọ́ gbà á tí wọ́n sì kín lẹ́yìn tí wọ́n di arákùnrin ọ̀hún mú ní ìgbà tí wọ́n yóò fi ṣí àpò rẹ̀. ọmọ rẹ̀ ní bẹ nínú àpò ọ̀hún tí ṣe ọmọbìnrin ọmọ ọdún 8 o, èyí tí wọ́n gbà sílẹ̀ nínú akitiyan ìjàkadì tí wọ́n wọ̀. Oníṣẹ́ ibi ọ̀hún ó fi oògùn abẹnugọ̀ngọ̀ gbá ìyá ọmọdé yìí lára, léyìí tó jẹ́ wípé lọ́wọ́ kan ni wọ́n ké sí àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n sì fa ọkùnrin ọ̀hún lé àjọ àmọ̀tẹ́kùn lọ́wọ́ o, èyí tí wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti wá jáde lánàá látẹnu ọ̀gá àgbà àjọ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo, èyún ọ̀gbẹ́ni Adétúnjí Adélẹ̀yẹ sọ di mímọ̀ wípé nínú ọ̀sẹ̀ tá a wà yìí òun ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ nílùú kan nílùú Àkúrẹ́ tí ṣolúlù ìpínlẹ̀ Ondo, ṣùgbọ́n lánàá ọjọ́ Jímọ̀ ìlọ̀rọ̀ ọ̀hún bọ́ sóde o lẹ́yìn ìwádìí wọn wípé láìpẹ́ láì jìnnà tí ó bá fi dọjọ́ Ajé ọ̀sẹ̀ tí ń bọ̀ yìí wọn yóò wọ ọkùnrin ọ̀hún tuurutu lọ sílé ẹjọ́ tí wọ́n bá parí ìwádìí wọn. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ẹni tó jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ ìgbórinjáde tóun náà tún jẹ́ gbajúgbajà òǹkọrin tàkasùfé lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí ń ṣe àtìlẹ́yìn fún àwọn olórin tàkasùfé ilẹ̀ yìí, èyún ọ̀gá àgbà ilé ìgbórinjáde Marvin's Record tá a mọ̀ sí Michael Collins Ajere tí gbogbo èèyàn mọ̀ sí Don Jazzy, òun ló ti bẹnu àtẹ́lu ìròyìn ẹlẹ́jẹ̀ kan èyí tó ń lọ ní ìgboro ayé wípé wọ́n ti gbé for sale ilé iṣẹ́ Marvin's Record lórí wípé wọ́n fẹ́ ta ilé iṣẹ́ ìgbórinjáde Marvin's báyìí o. Don Jazzy ni kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o, ó ní kò sẹ́ni tó lè gbàkàtà lọ́wọ́ akítì, ẹnìkan ò lè gbálé baba ọmọ lọ́wọ́ ọmọ o. Ó ní Marvin's Record jẹ́ ilé iṣẹ́ ìgbórinjáde èyí tó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tó dáa nínú tó sì ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ilé iṣẹ́ ńláńlá mìíràn èyí tó jẹ́ pé ilé iṣẹ́ ọ̀hún ó ń ṣe dáadáa o. Ó ní ẹnikẹ́ni yòówù tó bá gbà á lérò wípé bóyá wọ́n fẹ́ tà á, ó ní bí wọ́n bá gbawó lọ́wọ́ onítọ̀hún àwọn alọ́kọ́lóhun kígbe tá a mọ̀ sí gbájú rẹ̀ ní olóhùn ò ta ilé iṣẹ́ ọ̀hún o. Lọ́dún tó kọjá nínú oṣù kẹwàá ní ìròyìn ọ̀hún dédé bẹ́ síta tó lórí ayélujára kan o wípé wọ́n fẹ́ ta ilé iṣẹ́ ìgbórinjáde Marvin's báyìí, ṣùgbọ́n Don Jazzy ti wá sọ̀rọ̀ ọ̀hún lórí ètò kan èyí tó farahàn ń bẹ̀ nínú ọ̀sẹ̀ tá a wà yìí wípé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo ènìyàn pátá o kí wọ́n kọtí ọ̀gbẹ́yìn sí ìròyìn náà, bẹ́ẹ̀ sì ni kí wọ́n ṣọ́ra lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri. Ó ní ilé iṣẹ́ ìgbórinjáde Marvin's, ó ní wọn ò tà á, kò sì sí nǹkan tó jọ bí wípé wọ́n fẹ́ tà á o. Ó ní àdánwò tí ń dé báyìí tí ń ta dúkìá jẹun san gbèsè, Ọlọ́run ò ní jẹ́ kó dé bá òun àti èmi àti gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá, àmín, gẹ́gẹ́ bí Don Jazzy bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lórí ètò náà. tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣọjọ́ sátidé títí di ìgbà míì kẹ́tùmá láǹfààní láti gbọ́ ọ̀tún ìròyìn. Mo gbà á ládùúrà wípé ilé òní lé wa, ọ̀nà nínà wa yóò dára fún wa o. Fún mi Adénúgà àtẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín, ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.